ọ̀rọ̀ lórí brọ́dà wa Taiwo Hassan tí gbogbo wa mọ̀ sí ògògó ọmọ kúlódò lódò ọmọ kú lómi àkàndọ́ra kòǹkò ni mo fẹ́ sọ nípa rẹ̀ torí pé tó bá ń gbọ́ wípé ọkàn mi kú kí ni ó ń bá wa lójijì ó bá ọ̀pọ̀lọpọ̀ wa lójijì especially me torí pé nínú ẹni téèyàn ò lè ro ka àìsàn sí láyé ògògó jẹ́ number 1 yàtọ̀ sí àárẹ̀ tó ṣe lọ́dún kan lọ́hùn tí gbogbo ayé ń fẹnu kó jápìn káàkiri bó tiẹ̀ jẹ́ pé social media ò tíì di yẹ̀yẹ́ báyìí kò sí tí wọ́n sọ sí ògògó ọmọ kúlódò tán lásìkò náà àrùn kẹ́nẹ́ kan ló kó ọ̀kárùn kẹ́nẹ́ kan ńlọ́jọ́ ọmọ rùkọ́ ọmọ gbẹ́ kò sẹ́ni tọ́mọ̀ wípé ojú tó gún régé ojú tó rẹwà dáadáa hàn pé yóò tún padà bọ̀ sípò lásìkò náà lóòótọ́ tẹ bá ń gbọ́ ọ̀rọ̀ gbóní jìgìjìgì yín nínú àìsàn ògògó ní jẹ́bẹ̀ kíní ọ̀hún kàkà kọ́ pa sí lọ́la ó tún mọ́ kìkì ẹ̀kan sí kó wá jẹ́ kìtì àìsàn jẹjẹrẹ ọ̀nà jẹjẹrẹ yìí kó bá wa lẹ́rù kó bá lójijì Taiwo Hassan ikú kì í pẹ̀tà lójúran kò sí ní tí ó ṣe ọ́ kò sí ní tí ó ṣẹ̀mí rẹ kókó làábògùn kókó làárọ̀ ọ̀tá le ikú rẹ ò tí ì yá bọ́ bá dọ̀la yóò tún kọ̀la ni ẹ̀ ń bá wa ní kó o kú a jẹ́ pé kí wọ́n lọ rèé múlẹ̀ dé Ọlọ́run ojú ọ̀kan wọ torí pé gbogbo ohun tó o fẹ́ ṣe láyé o ò tí ì ṣe ìlàjì ń bẹ lágbára Ọlọ́run ọ̀la èyí já ọ̀la mi pẹ̀lú ògo Ọlọ́run alright ńgbà tí mo rí fídíò ọmọ ògògó tó ń sunkún lórí ìtàkùn ayélujára àyà mi jápa ó wá clarify ẹ̀ pé ẹkún tó ń sun ẹ̀bẹ̀ tó ń bẹ gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí kìí ṣe ti kẹ́ ẹ lè dáwó fún ẹbí àwọn o àwọn ò nílò owó o ṣùgbọ́n àwọn nílò àdúà àwọn ṣe kíni àwọn nílò àdúà àkọ́kọ́ ńlẹ́lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nílò àwọn experts tí yóò bá wọn attend sí bàbá àwọn torí pé sẹ́nẹ́tọ̀ nípínlẹ̀ Ògùn Yáyì ká mọ̀ pé ní kọ́mí gọ́vnọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bí Yáyì bá ṣe gómìnà kò sí ní tó bá dé ńbẹ̀ ọfà ìṣe gómìnà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa làwọn ará senatorial ẹ má bínú làwọn ará senatorial district ẹ jẹ̀gbádùn ó ìṣe sẹ́nẹ́tọ̀ tí pa wápò àjẹnu ọlá ẹ̀rí ṣùgbọ́n aríbi ti ń ṣe n ò sì campaign fún ṣùgbọ́n lára iṣẹ́ ìlú náà lélẹ́yìí ó jẹ́ kó yé wọn wípé iye tí ó bá ná wọn fún ìtọ́jú ògògó agbára Ọlọ́run ọ̀ka kò jù bá ń lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nípò tiẹ̀ ẹsẹsẹ kanlẹ̀kùn ẹsẹsẹ pé ẹsẹsẹ bẹ̀rẹ̀ ẹsẹsẹ para pàpà síbẹ̀síbẹ̀ náà wọn ò ní gbégbèsè olóòkàn wọ́n mọ̀ promise ni so eléyìí ò fi wá lọ́kàn balẹ̀ wípé ibi ire lọ̀rọ̀ ń wó sí àdúrà wa ni a nílò fún ògògó Taiwo Hassan
now bẹ́ẹ̀ ṣe wọlé àwọn pín program yẹn jọ. I meant to ask for help from my daddy. He has cancer and it's really, really bad. And the hospitals are refusing to treat him. At least, please. N tó mú gẹ́ yìí jáde nìyẹn. Wọ́n láwọn ilé ìwòsàn wọn ò gbà wọn ò tọ́jú ẹ̀. N tó jẹ́ pariwo tanu ẹ dákun ẹ gbà wọn. Bó ṣe pariwo tanu ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ spart ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nífọ̀n tó lè kánná tí wọ́n mọ àwọn dókítà tí wọ́n dá tán ni wọ́n ti pè wọ́n. Give this man a chance. Nobody wants to do anything. We're not yet asked for money. Nobody's asking for money, but please, if you know somebody that knows somebody that can help. This man has a strong will to live. You see him, you can't even know that something is wrong that bad. It's just starting to show. We didn't even know until like 3 weeks ago. So please, I'm begging you. If you know somebody that knows somebody that will be willing to treat him, anything, we're willing to try anything. Please, we're not yet asked for money. Nobody's yet asked for money. My big uncle has helped Yayi. He has been of great help. Like nobody even knew that he would show up for us this way. But if he's willing to do anything, but please, if you know somebody that knows somebody that will be willing to treat him, we would really appreciate it. Please, I can't watch my daddy die. I can't. Lágbára Ọlọ́run, ikú ò kì í ṣe pọ́sàn rẹ̀. Well, àkàndọ̀rọ̀ Awikonko alẹ́ àná ni mo rí fọ́nrán yìí. Hello everybody. Alẹ́ àná ni mo rí. Wọ́n dẹ̀ jẹ́ nǹkan tó já mi láyà. Ṣùgbọ́n lónìí, ìròyìn tí mo gbọ́ tó tún fi mí lọ́kàn balẹ̀ dáadáa. Ó ní wípé wọ́n ti admit Ògògó sí hospital. Kódà mo rí fọ́nrán kan wípé wọ́n ti gbé wọ yàrá iṣẹ́ abẹ lọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ orí social media lọ́pọ̀ ọgbà kò ṣeé gbàgbọ́ o. Kò ṣeé gbàgbọ́ o. Wọ́n láwọn kan kéde pé olódì rẹ̀ ti kú, bàbá ńlá bàbá wọn ló kú. Bàbá ìyá wọn ló kú, Ògògó kọ́. Torí pé gbogbo eléyìí náà yóò padà fi pìtàn ni. All right, àkàndọ̀rọ̀ Awikonko. You know who you know. N ò ní wá lákàtí wá blab lásán. Wọ́n pariwo stage 4, stage 4, stage 4, stage 4. Ṣé stage 4 míì ní kú? Pé bí èèyàn bá ti dé stage 4 náà yóò dẹ̀ kú. Dọ̀sí mi pé kò sí ìtọ́jú rárá. Because naturally, ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun mo fẹ́ sọ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. But Ògògó mú láyà mi jọ̀rọ̀ òṣèlú lọ. Kò sígbà tá a sọ̀rọ̀ òṣèlú tá a sọ. Because àwọn àkóónú kan ń bẹ nínú ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí láyè ọ̀tọ̀ Awògede ń gbé ọ̀rọ̀ Ògògó mọ́ bá wá ọ̀rọ̀ òṣèlú kọ́. And again, kí n máa dúpẹ́ olórí àdá tán. Ọpẹ́ olórí àdá rèrè àrè. Lọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ayẹyẹ ọjọ́ òbí mi tó wáyé lónìí pẹ̀lú ògo Ọlọ́run. Àti lé lọ́dún kan láàdọ́ta. Still counting. Ọlọ́run ló mọ̀ gbà àti àkókò. Kọ́lọ́run ó dá wa sí. Kó jẹ́ ká gùn lẹ́mìí. Ṣùgbọ́n still náà Ọlọ́run ló mọ̀ gbà tẹ́mi ó bọ̀. Ẹ̀rù ọmọ bà wọn kan báwọn tó bá ti sọ̀rọ̀ dé orí ẹ̀mí. But unfortunately, whether we like it or not, gbogbo ẹni tó wá sílé ayé ni ó padà lọ alákejì. Mo ti ráwọn olówó rẹpẹtẹ tí wọ́n padà kú o. Odidi gọ́vnọ̀ tó jẹ́ pé bí kú bá fẹ́ gba billions of naira, Akérédolú rẹ́dì láti fún. Àìmọye sẹ́nétọ̀ ló ti kú ńgbà tán jẹ́ sẹ́nétọ̀. Àìmọye House of Rep members.
àìmọye gómìnà ló ṣe tán tí wọ́n dẹ̀ dágbére fáyé. now àwọn èèyàn mọ̀ bá wa ń bẹ̀ ẹ má jẹ́ ń bá a kó wa. so mo wá ṣèwádìí tọ́pọ̀ pé ṣé lóòótọ́ bẹ́ẹ̀ èèyàn bá ti dé stage 4 ṣékú náà lọ já sí. àwọn expert sọ̀rọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ìṣègùn òyìnbó lórí ọ̀rọ̀ àìsàn jẹjẹrẹ. God bless you sir, God bless you sir, God bless you. gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí mi ní wáyé tí o ẹ̀yin náà ó máa ṣe lọ́pọ̀lọpọ̀. ikú ò ní dẹ́mi yín légbodò, àìsàn ò ní ṣe yín, nǹkan ò ní ṣẹ̀mí yín, kò ní ṣẹ̀mí àwọn ọmọ ìyàwó àtọkọ yín lágbára Ọlọ́run. ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. I appreciate all of you. so now àwa wádìí stage 4 so túmọ̀ sí kú. lo and behold gbogbo àwa tẹ́rù ń bà a ṣe mistake torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ stage 4 a máa pààyàn débi pé wọ́n kàn sọ déètì tó ń tọ̀ wọ́n kú ni. wọ́n ẹ̀gẹ́tẹ̀ kan sọ fún yàn pé iye ọdún báyìí ló kù tàbí iye oṣù báyìí ló kù téèyàn ó lò bó bá ti dé stage 4 bí ṣe máa ń rìnà. ọmọ tí ń sunkún ó yé ní Yorùbá fi pé ọmọ tí ń sunkún ó yé ìyá rẹ̀ tí ń rẹ̀. ọmọ tí ń sunkún ó yé kìí ṣe novice. ọmọ tí ọ̀jọ̀gbọ́n bá bí ọ̀jọ̀gbọ́n náà ni yóò jẹ́. ọmọ tẹ́yá bá bí ẹ̀yá ní jọ wọ́n jọ bàbá wọn bí ìmú wọn. tọgbọ́n orí ti làákàyè ti wà tútù bí àdàbà wọ́n jọ bàbá wọn. so now ọ̀rọ̀ wa ò ní pọ̀. ìwádìí ìjìnlẹ̀ la fẹ́ gbé ta. yóò ṣe mí láǹfààní yóò ṣẹ̀yin náà láǹfààní. ẹ gbọ́ nǹkan tí gẹ́ẹ̀ yẹn sọ. ẹni tó bá rójú ògògó kò ní mọ̀ pé nǹkan kan ń ṣe é. ẹ understand mi? kò ní mọ̀ pé nǹkan kan ń ṣe é. one little girl bóyá last week ló bá mi sọ̀rọ̀. ó ló ní àìsàn kan jẹjẹrẹ náà ni o. wọ́n lọ ṣe dialysis oríṣiríṣi ni wọ́n sọ pé bóun bá tètè bójútó kò tí ì tó nǹkan tí òun lè kó payà bára òun sí. ṣùgbọ́n àwọn oògùn tó wọ́n máa lò àwọn oògùn tó wọ́n máa lò lélẹ̀. àyà mi tún jápa pé tẹ́lẹ̀ rí Ọlọ́run ọba mi kẹ́mi ó dá mi dáadáa. Why? I don't complain about money. Even kí n má ní 10,000 naira lọ́wọ́, I don't always complain about money. I always thank God pé ìwọ Ọlọ́run ó fàìsàn kún má fàìsàn kún fún mi. ìwọ Ọlọ́run ó fàìsàn kún má fàìsàn kún fún ọmọ má fàìsàn kún fáya. ẹni tí ó kàn mí má jẹ́ ó kàn wọ́n. My lovely brothers and sisters. aláìsàn gangan kọ́ ní ṣàìsàn o. ẹni tí ń tọ́jú aláìsàn láláìsàn. ẹni tí ń sáré káàkiri tó ń ṣe tẹ́sítì káàkiri. bí èèyàn bá dé hospital ó mọ̀ pé wọ́n ṣe tẹ́sítì ìtọ̀ wọ́n ṣe tẹ́sítì ìtọ̀ wọ́n ṣe tẹ́sítì ìgbọ̀nsẹ̀. àyẹ̀wò ẹ̀jẹ̀ nìkan lẹ́lòmíì rò pé wọ́n ń ṣe. oríṣiríṣi àyẹ̀wò ni wọ́n máa ń ṣe. so ti dé usage rèé. tó máa gun lift lókè tó máa gun lift bọ̀. tó máa gun step hospital mi lókè tó máa gun step bọ̀. tí wọ́n ó tò síbi tán ti fẹ́ sanwó fún test. àwọn náà ni ó jáde wá ń tá láìsàn ó jẹ lọ. bó bá já láìsàn tí ò lè dìde tọ́gbọ̀nsẹ̀ sórí ibi tó sùn sí àwọn náà ni ó lọ fọ̀ ọ́.
mo fi ní ẹni tí ọkàn yẹn kọ́ lọ́mọdé ọkàn wọn kọ́ lọ́mọdé arógun àìsàn. Bó o bá ti ń jẹun ìbáà jẹ́ ẹ̀kan ló ń rí jẹ ìbáà jẹ́ ẹ̀mejì ló ń rí jẹ, stop complaining, keep thanking God. Ìjọ́rí tí wo kì í dúpẹ́ tó o bá dé hospital ló tó dúpẹ́. Taiwo Hassan ògògó ọmọ kúlódò, very handsome man. Irú wọn gangan lóbìnrin náà máa ń sọ pé ẹni obìnrin kò lọ́nà tó gbárí mú pé bẹ́ẹ̀ yí ọ̀jọ̀ pé ẹni kó jálè ẹni. Mo rántí ìgbà mo wà ní Ṣàngó, lady kan Rúkà lórúkọ rẹ̀. Lọ́dún náà lọ́hùn orí péjì èmi àtògògó wọn ní abẹ́fẹ́ máa yẹn o wàláì kọ́mọ̀ fẹ́mi kọ́kàn bounce lásán ẹ̀rí rọ́ ẹ̀rí àtẹ̀lógògó lọ kú tọnu àwọn obìnrin wá Yínká Quadri mẹ́bẹ̀ o kò sẹ́ni ọ̀dọ́dọ̀ bọ̀dá Yínká ògògó wọn ń sùnràn yìí bó tiẹ̀ bá mi sùn tọ́ bọ̀ mí lábẹ́. Àwa náà wá lọ́dún náà lọ àwa náà wá wò pé sáwa náà wálé ayé báyìí sáwa náà tiẹ̀ ráyé wá báyìí ká tó gbóúnjẹ dọ́dọ̀ wọn kúlà ó ti lọ bí ẹrẹbẹ. Ìwọ náà lọ́wọ́ á sórí tèmi náà lápè sìn mo yà bàrà bẹ̀ ni o kó lè mọ how big ògògó is. Èmi sọ̀rọ̀ ya 2000 or 2001 or so kò jù bá ń lọ 2000 2001 or 2002 lọ́dún tí mo ń sọ ìyá Rainbow ló sì kẹta wọn lọ́dún náà lọ́hùn. Àwọn ni star tá a kó rìnrìn àjò tá a fi ń ṣe stage play káàkiri á lọ Kútọ́nù á lọ Togo á ṣe nǹkan kan. Ògògó is a very cool man. Star ni o ṣùgbọ́n kì í ṣe bíi star. Àwọn star kan wà tó máa categorize ara wọn gbéra wọn ga. He jokes, he play with anybody. Irú wọn já wọn tí wọ́n mọ̀ fáwa náà ń retí pé lo and behold fọ́tò Ògògó ni mo tà tí mo kó Kútọ́nù n ò rówó mọ́tò. Èmi sì gbé kámẹ́rà lọ as a photographer. Mo ya Yínká Quadri mo ya mọ̀mọ́ Rainbow mo ya èmi náà bá wọn ya fọ́tò mo lọ print ẹ̀. Ní mo tà ń lé bọ́ọ̀lù tí mi ro mọ́tò padà wá Nàìjíríà. So Ògògó ọ̀nì nǹkan wàá ṣe ní wàá rí ní nǹkan wàá bíjú kúò ẹ̀rí ọkàn ò ní jẹ́ n ò súnmọ́ o rárá àti rárá o èmi gan mo invite wọn o àwọn tá a jọ kéré jọ ni o àwọn tó dàgbà jà wá lọ àwọn tó mọ̀ èèyàn jà wá lọ àwọn ló invite wọn láyé ìgbà náà èlò lásán fún wọn 120,000 àwọn mẹ́tẹ̀ẹ̀ta 40,000 naira ẹnìkọ̀ọ̀kan fún gbogbo tọ́ yẹn o 120,000 ọmọ iye tí 40,000 jẹ́ láyé ìgbà náà ni. So nbo ni mo ń lọ ó ní wípé irú Ògògó kọ́ lèyìn ó fi ọkàn sí pé nǹkan gbọ́dọ̀ ṣe kò sẹ́ńtì nǹkan gbọ́dọ̀ ṣe o ẹ mọ́ sì mí gbọ́ o but that man is too useful kò sẹ́ńtì ó wà useful ẹ foríjì mi o ẹ̀yin bàbá àti màmá mi understand nǹkan tí mo ń sọ. Ó ti face a lot of things nínú ìrìn àjò ayé. Ògògó face a lot o. Mo tún fẹ́ lè sọ wípé mi ò rírú ẹ̀ rí. Tó bá jẹ́ mi mọ rẹwà bí Ògògó èyàn ò dò pẹ́tẹ́ o. Èmi ò mọ bí èèyàn ṣe parọ́ ní tèmi o. Ògògó wà nínú àwọn ọkùnrin tó decent láyé. Tó Ògògó bá ṣèṣì lálẹ́ ni bọ̀ tó bá jẹ́ lòmíì ni òun girlfriend ẹ̀ ọ̀pọ̀ gan gidi side chicks ọ̀pọ̀ àlè ọ̀pọ̀ rẹpẹtẹ sáwọn tí ń fowó wá ni very very loyal sí marriage ẹ̀ ńbẹ̀ yẹn kọ́ là ń lọ bọ̀ kò sí bá ṣe sọ̀rọ̀ ifá tà ní tá sọ̀rọ̀ Fátímọ̀ tà ní yọ ifá kù ńbẹ̀ ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ẹ̀kún ní bá kan wá nǹkan kan ní satọ́kù fún nǹkan kan ní wá lọ láìsàn jẹjẹrẹ
àwa wá ń bẹ lọ́hùn kọ́lọ́hún ó wọlá bí ṣe ń ràn àrùn tí ọ̀sá ni tọ́mọ bí ṣe ń ràn án, bí ṣe ń rọ̀jò tí ọ̀sẹ́ ni tọ́mọ bó ṣe gbómi ságbede méje ayé àtọ̀run, bó ṣe dá afẹ́fẹ́ tí ọ̀sẹ́ ni tó rí díẹ̀, bó ṣe dá òkun tí ọ̀sẹ́ ni tó rí díẹ̀, bọ́lọ́hún ọba mi ṣe mú òṣùpá jáde tí ọ̀sẹ́ ni tó ti mọ ibi tó ti ta jáde bí iṣu. Kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó bá a dáwọ́lé Alhaji Taiwo Hassan Ògògó. Gbogbo tí wọ́n bá lò fún pátá kó bá a láàmú, gbogbo tí wọ́n bá ṣe pẹ̀lú ẹ̀ kó lọ nílànà, kó lọ wọ́ọ́rọ́wọ́, kọ́lọ̀ wọn fọwọ́ sí, kọ́lọ̀ wọn dáwọ́lé. Lẹ́ẹ̀kan mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa stage 4 tá à ń sọ yìí. Ẹ̀já sáré múra wa rìn pápápá ni kí n sì kú òun bí, ṣùgbọ́n mo fẹ́ ká mú nǹkan àmúrelé. Yóò ṣe yín láǹfààní, yóò ṣe mí gangan láǹfààní. Mi tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, tí mo fẹ́ ká yìí, ó wà very very important to me. Ní tí mo bá dọ́dí ọ̀rọ̀ Ògògó ni wípé we all look healthy lójú. Tẹ́lómi bá lọ ṣe test nínú wa yóò gbé ìrònú tí ó bá gbogbo alójú wa rẹwà báyìí o, Awíkonko lójú ẹ̀ rẹwà báyìí o. Bẹ́lómi bá lọ ṣe test nínú wa tán bá sọ tí ń ṣe fún, ó lè má ní fọkànbalẹ̀ mọ́, torí pé àìsàn tán pè láìsàn kò gbóògùn gan kọ́ ní ń pààyàn, ìbẹ̀rù àti páyà rẹ̀ ní ràn yàn sọ́run. Àsàn pé ha mo ti ní kinní ni ó pààyàn dànù. Because àìsàn tán ní ògbóògùn wọ́n ti maintain ẹ. Náà ni mo bá dórí stage 4 tí wọ́n ń sọ yìí, wọ́n ti maintain ẹ. Alright, ẹja lọ. Mo béèrè wípé ǹjẹ́ Ògògó lè rúlà? Can someone survive stage 4 jẹjẹrẹ? Torí ìtàkùn bíi tá a wà. Here are things. Veteran Nollywood actor Taiwo Hassan Ògògó. Taiwo Hassan, popularly known as Ògògó, was confirmed to be battling stage 4 àìsàn jẹjẹrẹ on Monday. Pẹ̀pọ̀ ẹ̀sẹ̀ bá wa lójijì ni. Now, his 2 daughters, Lima and Kira Taiwo, made separate emotional appeals on Instagram urging Nigerians, well-wishers and medical professionals with experience in cancer treatment to help save their father. Tó bá ṣe mí náà ńkọ́, mú dìde. Because afọ́jú ò lè má fọ́jú rìn nínú òkùnkùn. Ẹni tí ń bẹ ní sẹ́ẹ̀lì kọ́ ni ó bèèlì ààrẹ. No matter how rich you are, you can't bail yourself. So, now, in a video posted on her Instagram page, Lima said the actor's condition had deteriorated and that hospitals had refused to treat him. Now, Taiwo, who struggled to hold back tears throughout the video, appealed to Nigerians and well-wishers to help her family find a hospital or medical personnel willing to treat her father, insisting that the family was not soliciting funds. Tọrọ owó, béèrè fowó. Ṣùgbọ́n tẹ́ bá mọ̀yàn tó mọ̀yàn. Àwọn èèyàn tí wọ́n ṣe tán láti tọ́jú bàbá wa, ẹ direct wọn sí wa. So, what is stage 4 cancer? Kí là ń pè ní stage 4 cancer gangan? But how do they know it's stage 4? Dialysis ni, wọ́n lọ ṣe test ni, àyẹ̀wò ló gbé jáde bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé n tó mú yáyì gbọ́, n tó mú jáde sórí ìtàkùn ayélujára, wọ́n ti manage ẹ̀ díẹ̀díẹ̀, wọ́n ti dúdú hospital, wọ́n ti lọ ṣe test oríṣiríṣi. Kò sẹ́ni tí ọkàn déédéé jáde wípé stage 4 ló dé o. So nínú àyẹ̀wò ni wọ́n ti jẹ́ kó yí wọn pé stage 4 ló dé o. Nípa àwọn tí ń ṣe test ọ̀tọ̀, àwọn dókítà ọ̀tọ̀. Wọ́n bá fẹ́ tọ́jú èèyàn lọ hospital, àwọn dókítà ni ó refer yín síbi tẹ́ẹ̀tì ṣe test. Èsì test lẹ́mù wá bá wọn ni wọ́n mọ̀ tí ń ṣe ibi tí wọ́n tọwọ́ bọ̀.
All right, what is stage 4 cancer? According to Binatra, a cancer news platform, stage 4 cancer is serious, but it is not the harbinger of death it once was. Ìdájọ́ ọkú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́, ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Kí ló dé tí ò fi rí bẹ́ẹ̀ mọ́ ni pé àwọn èbó ò ṣàsùnnara bíi tiwa, àsùnná kọ́kọ́ làwa ń sùn. Èmi ò rí bí tí ìran káàrọ̀ òjìrè ti ń grow sí. Òwe lásán táwọn baba ńlá baba wa fi ilẹ̀ láti ń lòdì sí i, àwa gangan ọ̀wákùn, we are too lazy. Àkànlò èdè tí wọ́n fi ilẹ̀ náà la sì ń lò àárí kankan kún. Egbòogi tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà la sì mọ̀ dé sìn. Àtúmọ̀ gbogbo ẹ̀ tán gan mọ́. So we are too lazy. Ṣùgbọ́n àwọn òyìnbó day in day out ni wọ́n ń ṣèwádìí sí. Wọ́n ó gbé oríṣiríṣi fóònù jáde. Ọdọọdún ni wọ́n ń renew mọ́tò. Ẹ kàn máa pé iye akínní kan. Tó bá fẹ́ ra mọ́tò nísìnyí, wọ́n á ní model wo. Benz kìíní Benz 250. Ok, yíyàwó. N tó kù tẹ́ béèrè nu. Tọdún wo? Ọdún tuntun máa ń grade ju eléyìí tó ti kọjá lọ. Wọ́n á ṣe nǹkan tó yàtọ̀ ń bẹ̀ ní sá. Tẹ́ fi mọ̀ pé kì í ṣe ti 2007 náà lẹ́ra 2008, ti 2009 yàtọ̀ sí 2008, ti 2010 yàtọ̀ sí 2009. Why any cancer diagnosis is devastating, the term stage 4 seems to have its own terrible weight, like a stone, which is carried around by patients and their families. But stage 4 and terminal are not the same. Nǹkan pè ní stage 4 o, ó ní ẹrù ńlá o. Kì í ṣẹni tó ní nìkan ní ó máa rù káàkiri o, àtàwọn ẹbí ẹ̀ ni. Kọ́lọ́mọ́ fòrò wa. Stage 4 cancer is indeed the most severe form of disease. But this does not give credit to the incredible advancements made in cancer medicine nearly every day. Ni wọ́n ń gbá research sí, ni wọ́n ń wójútùú sí. Mo ti rí èèyàn tó jáde tó pé àìsàn kò gbóògùn tẹ́ ń sọ yìí, òun wọ́n tọ́jú ẹ̀, ẹ má sì fóun lówó. Wọ́n tó kọ́kọ́ tọ́jú ń tọ̀ ń sàn náà lóríṣiríṣi. Àwọn òyìnbó ọ̀fẹ́ nǹkan tí yóò máa pa wọ́n lára jòjòjò, wọ́n á wọ́nà àbáyọ sí. Wọ́n ń gbá research lórí àìsàn jẹjẹrẹ. So, what does it mean to be diagnosed with stage 4 cancer? Fún dáàdì mi tán bèrè lẹ́ẹ̀kan pé bóun náà ṣe mọ̀ pé stage 4 ni wọ́n diagnose ni. So cancer is a disease in which abnormal cells grow uncontrollably. Iná fi ń pè ní jẹjẹrẹ. Kíní ọ̀hún wọ́n máa rìn káàkiri ṣùgbọ́n ẹ̀dọ̀ ló wọ́n máa jẹ. Tó bá sì jẹ́nu ọyàn ló ń fẹ́ dúró sí, ọyàn ni ó máa jẹ. Tí bá ń jẹ nǹkan yóò dá ojú àpá síbẹ̀. Ó túmọ̀ sí pé yóò dé gbóòórùn ẹ̀. Jẹjẹrẹ ká ló bù jẹ hàì ọgbàánu dúró eléyìí ń da. Ṣùgbọ́n tí ó máa jẹ tí ó fi jẹ lóra rẹ̀ pa. So, grow uncontrollably. The more a cancer grows, the more harmful it becomes. Yóò máa dàgbà nú ẹ̀, yóò máa jẹ lọ. Wọ́n fi ń pè ní àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Ìyẹn ni cancer of the lungs. Mr. Tunde Okolimi ní wáyé tí God bless you sir. Ìyẹn náà fi ń pè ní cancer of the lungs. Àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Okay, now, the more harmful it becomes. Simply put, the cancer staging system can be thought of as describing how much a person's cancer has grown. Cancer is stage 1 through 4 based on the tumor size, growth into adjacent tissues, and spread to other organs. Nǹkan pè ní jẹjẹrẹ lo and behold kọ́lọ́ mọ́ fi kankan náà ṣe wá o. Àwọn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́ nínú àánú ẹ̀ mú ọ̀nà àbáyọ wá tá a fi tọ́jú wọn.
kì í ṣe Taiwo Hassan nìkan o, gbogbo àwọn tó wà ní pòsíṣàn yẹn lónìí ni mo fi sọ́njò ní pé àwọn gómìnà wa, àwọn sẹ́nítọ̀, àwọn house of rep, one way or the other Ọlọ́run ti bless wọn lọ́nà kan. Ẹjọ́ ọjà sọ pé kówó jẹ tàbí wọ́n kàn pínwó wa, no, Ọlọ́run ti bless wọn lọ́nà kan. Ẹ jẹ́ kí wọ́n take care upon themselves. Àwọn èèyàn tó ní àìsàn ọkàn, àìsàn jẹjẹrẹ, káwọn gómìnà wa, former governors, former president, kí wọ́n máa ní nǹkan tí wọ́n máa ṣe fún wọn lóṣooṣù lọ́dọọdún fún ìtọ́jú wọn, because people cannot afford it. Owó tẹ́ kò nú ilé, tẹ́ kò báńkì, tẹ́nìkan kò ní ná, ẹ fi save lives. Use that money to save many lives. Tó bá jọ lókè òkun ni, àwọn eléyìí ó ti yọ owó lẹ́nu gbogbo ogún ìbí wọn, gbogbo ìní wọn. Pé eléyìí o, àwọn èèyàn tó bá ní jẹjẹrẹ ọkàn, àwọn èèyàn tó ní heart problem, wọ́n máa lọ sí hospital, wọ́n á ní àwọn fẹ́ tọ́jú wọn. Senator Iyọlá Omisore, every blessed Christmas, lásìkò Christmas ní máa ń lọ sí hospital, yóò àwọn tí ò rówó san yóò san. Ẹ̀ ló sà, kò yẹ kó dìgbà Christmas nìkan. Bó bá jọ 100 lè máa ṣe ní Christmas, ẹ ṣe ní 10 lóṣooṣù. Because àwọn tẹ́yẹ̀sẹ̀ lọ bá ń Christmas yẹn tí wọ́n ti lo oṣù 10, oṣù 12 lọ hospital, tó wọn ó tún ti increase sí, ẹ ti rescue wọn earlier. So pápápá, so now based on tumor size, jẹjẹrẹ máa ń mọ̀yàn lórí o, mi mọ̀ bóyá ẹ mọ̀, oríṣiríṣi ọ̀nà ni jẹjẹrẹ ti ń ṣiṣẹ́ o. Kì í ṣe cancer of the lungs nìkan náà ń pè ní cancer, oríṣiríṣi ni. Ìkankanú ẹ̀ ní kọ́ lọ́ọ́ má jẹ́ kó ṣe wá. Alright, the label of stage 4 describes cancer that has travelled beyond the organ in which it originated to grow in other. Ẹ ti rí ntí mo sẹ̀rẹ̀ sọ tán nù. So ìyẹn túmọ̀ sí wípé irú jẹjẹrẹ yẹn o, n tàbí sọ pé liver ní ń jẹ, ó ti kúrò nínú liver, ó ti lọ sínú organ míì, that is another part of the body, ó tún ti lọ ń jẹ ń bẹ̀. Yẹn pé yóò damage organ kan, yóò tún lọ damage another organ. Ìyẹn náà jẹ́ náà fi ń pè ní stage 4. Ṣé kò bá yẹn lẹ́rù? Wọ́n bá yẹn lẹ́rù ń já yẹn láyà. Kò wetí gbọ́, kò múnú èèyàn dùn. Taiwo Hassan ògògó, kì í mutí, kì í mu sìgá, kì í mugbó. Quote me anywhere. He no dey drink, he no dey smoke. Like myself, I don't drink, I don't smoke. Ṣé rí? Kì í ṣe pé báyà mo fílẹ̀, mú rí, mú sìgá rí, mú gbó rí, mú tí rí, ǹjọ́ wọn ti bí mi. Test ẹ̀ rí. Lẹ́yìn ìgbà tá a wà kékeré tá a mu igi ẹni. Àwa mu igi ẹni rí o. Igi ẹni tí máa ń dùn lẹ́nu ìgbà tá a wà kékeré, àní mọ̀ pé ẹni ìtọ̀ la mu. Ọlọ́run ṣàánú wa. Èmi ìsẹ̀yìn tẹ́ máa package. Àwọn sọ̀n tó bá ṣẹlẹ̀ sí wa, a sọ̀n tá a bá là kọjá, a ní package ara wa. Àwa mu igi ẹni, a yọ igi ẹni. Tẹ̀tí ìta mọ̀ fún igi ẹni mu gan, a lékèrè ò sí rí. A ní mọ̀ pé ní òǹtọ̀ la mu. Kọ́lọ́run ṣàánú wa jàre. All right, now cancer growing, originated to grow in other distant parts of the body. Cancers growing in these other parts of the body are known as metastasis (plural), and are why stage 4 cancer is commonly referred to as metastatic cancer. In this way, stage 4 disease describes the behavior of a person's cancer rather than a specific kind of cancer itself. Now, wọ́n ní the bones, eegun, liver, kí ni liver náà? Kí ni liver lè dùn àbí?
lungs, ẹ̀dọ̀fóró àbí are especially common places for cancer to spread. Cancer also frequently spreads to lymph nodes, collections of immune cells scattered throughout the body. Because of this spread, stage 4 cancer requires more aggressive treatment than cancer at lower stages. Nto mú gẹ̀yẹn sunkún nìyẹn. Ọmọ gravity nǹkan tí ń ṣe bàbá ẹ̀. Wọ́n ti sọ àwọn dókítà tó nímọ̀ ti sọ fún un. Àwọn tí wàá reject wọn. Number 1, ìmọ̀ wọn lè má kún débẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ìmọ̀ wọn lè kún débẹ̀ kán má ní equipment tó láti face ẹ̀ ní ó jẹ́ kán dáhùn. Wọ́n sì mọ̀ pé èèyàn ńlá lògògó àbùrọ̀dá wọlé kí nǹkan ó ṣe é ní ó wá dàbí ọ̀rọ̀ Mohbad. Tán ní nọ́ọ̀sì lógún lábẹ́rẹ́ o, ní goosebump dìde o, ní ọmọ tí ń ṣe mọ́ o, ló wà unconscious o, ló bá kú o. So doctor mi ò fẹ́ rẹ́wọ̀n he látàrí treatment. Kì í ṣe pé bóyá àwọn ọmọ pé gògó ni, kì í ṣe pé bóyá àánú wọn ò ṣe, kì í ṣe pé bóyá wọn ò fẹ́ try. Ṣùgbọ́n ẹni tó gúnyán jẹ tó kú ńlọ dẹ́rù bẹ́ẹ̀ tó ṣe súná. All right. And okay, how to treat stage 4 cancer? Bó bá ti wá dé stage 4, mbó la ṣe treat ẹ̀. Ló jẹ́ pé yóò ṣàǹfààní fún yín, yóò ṣàǹfààní fẹ́mi náà. Ta ló mọ̀ bóyá torí ara mi mo ṣe ń ṣe léyìí tí mò ń ṣe. Ta mọ̀ bóyá torí ẹnìkan tí ń wò mí ni. Nobody knows. Òye yé mi pé ẹ̀kọ́ pọ̀ nínú tí ń ṣẹlẹ̀ ilé ayé. N tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan